Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀jọ̀kan náà ni a máa ń fún yín. Ẹ̀yin tẹ́ bá ń fọkàn bá wa lọ, tẹ́ bá wo rí YouTube channel wa, tẹ́ wo rí ìkànnì wa yìí, ẹ máa rí i pé a ti fún yín ní update nípa bí olóyè Sunday Igboho bó ṣe físítì gbogbo àwọn ọba tán jẹ́ ọba jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá tí olóyè Sunday Igboho dẹ̀ tọrọ àforíjìn tó béèrè fún ìrànlọ́wọ́, tó béèrè fún àtìlẹ́yìn wípé kí wọ́n bá federal government sọ̀rọ̀ pé ó kì í ṣe criminal, pé ó kì í ṣe adàlúrú, pé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni o, pé gbogbo ipá tóun ti kó nípa kí àwọn Fúlàní darandaran kí wọ́n má máa jí wa gbé mọ́ ní ìpínlẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ olórí wa ni wọ́n rí pé but ìkùnsínú ẹ̀tanú ọlá pé àwọn tí wọ́n jẹ́ Fúlàní wọn ò fẹ́ràn Yorùbá, gbogbo àwọn nǹkan yẹn fi ṣẹlẹ̀. So a rí i pé olóyè Sunday Igboho tún jáde, ó ṣe fídíò wípé àwọn kan sọ wípé òun ń bú Aláàfin nígbà tó ń dé ọ̀dọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà, tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. Tá bá wo gbogbo àwọn fídíòs tá a ti ṣe lórí channel wa, ẹ máa rí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. So olóyè Sunday Igboho wá jáde, ó sọ̀rọ̀ pé òun ò tó bẹ́ẹ̀ láti máa bú Aláàfin, wípé òun sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa ń kí òun pé oríkì ìdílé àwọn ní Ìgbòho, pé ọmọ aládé ládé ládé, pé Aláàfin ò ládé, pé adé bàbá tó ni wọ́n gbà fún Aláàfin, pé ìtàn ni, pé oríkì ni, pé òkè ṣe pé òfin rí dínkù Aláàfin. So ẹ jẹ́ ká gbọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri ní ẹlẹ́nu olóyè Sunday bàbá mi Olúgbọ́n, bàbá dáadáa, àwọn náà pè mí sìn Adéọpẹ́ lóríṣà. Wọ́n wá ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ pé mò ń bú àwọn nígbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà. Mi ò bú yín o, kí ni mo fẹ́ bú yín fún? Ṣé bàbá mi Olúgbọ́n wá jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n máa sọ̀rọ̀ tí màá wá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo èèyàn mọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀? Gbogbo ala mọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá. Aláàfin dẹ̀ sọba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ó mọ̀ fi ẹnu sọ̀rọ̀ sálàfin. Aláàfin sọba kékeré, ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ni mí. So bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn. So wọ́n á ní ládé ládé ládé, Aláàfin ò ládé, adé aládékun la gbàtà fáláàfin. Bí wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn. Orí adé ọmọ aládé odi, ọmọ aládé sẹ́sẹ̀ fún. Bí wọ́n ṣe ń kí wàánu agboolé aládékun nìyẹn tí bàbá mi Aláàfin náà mọ̀ bẹ́ẹ̀. Aláàfin sọba kékeré tí máa mọ̀ bú wọn, mi bú wọn o, kábíyèsí mi jẹ́ bú yín o, mi ń ṣe bẹ́ẹ̀ o. So bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà ni àwọn ní ewì ń kì mí ní ọmọ aládékun. So mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì ti ń kì mí pé bàbá Ọọ̀ni bàbá wa Ọ̀nìrìṣà alálàáfíà ni wọ́n, ká ní wọ́n já alálàáfíà ni mo ti bú wọn rí. Mo tún wá wọlé, wọ́n tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládékun, wọ́n tún ń kì mí lójú wọn, ó tún sọ̀rọ̀. Mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládékun pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá Ọọ̀ni. Bàbá tó wá fàyè gbà mí, wọ́n tún celebrate mi, wọ́n pe gbogbo ọba ńláńlá lájọ, wọ́n ní kí wọ́n pọ́n mi lé, wọ́n ṣàdúrà fún mi. So mo ní nkíní yẹn ó jọ mí lójú, mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa Ọ̀nìrìṣà ni. Kì í ṣe pé mo bú bàbá wa Aláàfin, kí ni mo fẹ́ bú wọn fún? Kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà ká fìrì kárìn sọ́dọ̀ bàbá wa Aláàfin kọ́kàn wọ́ balẹ̀, kọ́ mọ́ sọ pa lọ ṣe nǹkan burúkú, kárìn sọ́dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà kọ́kàn wọ́ balẹ̀, ká mọ̀ pé ilé bàbá wa náà lálọ́, ká lọ́dọ̀ bàbá wa Olúgbọ́n ká mọ̀ pé ilé bàbá wa lálọ́, ká fìrì láti sọ̀rọ̀ ńbẹ̀. Ohun táwa fún nìyẹn o. Bàbá wa Aláàfin, mi rí yín fín o, ẹ foríjì mi o, mi rí yín fín o. Mo ń kíra mi, ẹ kú mọ̀ pé níjọ́ tí mo wá sọ́dọ̀ yín gan, àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí ni ò jẹ́ mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí, èmi ọmọ ládé 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 tí mò ń kíra mi níwájú yín bí ẹ̀ẹ̀mejì ni tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀. Bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa nìyẹn. Kábíyèsí mi jẹ́ rí yín fi o, ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ o, ìṣẹ́bẹ̀ o. Mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa Ọ̀nìrìṣà ni, ẹ dáríjì mi o, mi ń bú yín o, ẹ ṣé. So ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o, because ẹ mọ̀ àwa ọmọ Yorùbá kò sí nǹkan tá a kì í fẹ́ publicize, tá a kì í fẹ́ fi ọ̀rọ̀ òṣèlú bọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ kan ó ń dàbí gbọ́n mi sí omi ò tó láàrin Aláàfin àti Ọọ̀ni of Ifẹ̀. So ẹ mọ̀ tún wá jẹ́ ká tún fi yẹn dá wàhálà lẹ́lẹ̀, because ẹ mọ̀ pé àlàáfíà náà ni à ń gbà, àlàáfíà là ń wá láàrin gbogbo àwọn ọba Yorùbá. Ìyẹn ni àwa tí a jẹ́ ọmọ Yorùbá, àwa tí wọ́n ń ṣe ọba lé lórí náà làwa náà fi lálàáfíà, láàfin ní fọkànbalẹ̀ ní ọ̀tá ni òfin ní wà ní wa. So ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹ̀yin tẹ́ ń gbé rúmọ̀ káàkiri, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá ó bàjẹ́, ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá ó bàjẹ́, ẹ má jẹ́ ilẹ̀ Oòduà ó bàjẹ́, ọ̀kan náà ni gbogbo wa.
ọ̀kan náà ni gbogbo wa. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ subscribe, ẹ like, ẹ share, comment. So we love you all. Thanks for watching.